lọ́jọ́ tòní mo come across video clip olórin kan lórí Facebook tí ẹni tó interview wọ́n sọ yí pé stress orin pọ̀ pé at least ṣé o máa ná àwọn prayer tó máa ń ṣe nǹkan kan pé ṣé o máa ń ṣe prayer so nítorí ẹni wá fẹ́ proof point wọ́n sọ̀rọ̀ débi pé wọ́n padà ti ń yẹ̀yẹ́ ẹ̀yà àti ìran wọn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ni Larry Ìjẹ́ Ọmọlúàbí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀rọ̀ ìyànjú àti jíjẹ́ ọmọlúàbí ni ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí, pàápàá jùlọ ní àárín àwọn ọ̀dọ́. Lọ́jọ́ tòní mo come across video clip olórin kan lórí Facebook tí ẹni tó interview wọ́n sọ yí pé stress orin pọ̀ pé at least ṣé o máa ná àwọn prayer tó máa ń ṣe nǹkan kan pé ṣé o máa ń ṣe prayer so nítorí ẹni wá fẹ́ proof point wọ́n sọ̀rọ̀ débi pé wọ́n padà ti ń yẹ̀yẹ́ ẹ̀yà àti ìran wọn tí ó dẹ̀ wá rí pé eléyìí ti máa ń common most of the time ọmọ kan fẹ́ fi rọra yànnà náà fún àwa tó jẹ́ wípé tó rà fẹ́ proof point pa kì í lo àjò kì í ṣe àjò a máa sọ débi pé a máa bẹ̀rẹ̀ sí yẹ̀yẹ́ ìran wa all in the name pa fẹ́ proof point. Ẹ jẹ́ ká máa ní àkíyèsí téèyàn bá jẹ́ mùsùlùmí a ṣáà nígbàgbọ́ nínú ọ̀ǹtú téèyàn bá jẹ́ kìrìsìtẹ́nì a ṣáà nínú ìgbàgbọ́ ni pé kéèyàn olive oil àbí kí ló máa ń pè àti sam àti nǹkan so oníkálukú nílànà ẹ̀ tẹ́ a bá lè nígbàgbọ́ nínú àwọn kìíní tó bá ti di ọ̀rọ̀ títí ọ̀rọ̀ bíi ẹ̀sìn tiwa tẹ́yìn ò bá nígbàgbọ́ nínú ẹ̀ ẹ má jẹ́ ká deteriorate. Mi ò ń ṣe lẹ́sìn ìbílẹ̀ gẹ́gẹ́ bí ṣe máa sọ mùsùlùmí ni mí a practicing one mo wà proud but when it comes to pé culture àti àṣà wa láti jọ mọ̀ pé kò síbi tí a lè lọ tó ju ẹ̀yà wa lọ àti ìlú wa lọ kómi ibi tí a bá wà lágbàáyé kómi whatever tí believe wa ọlọ́run tó dá wa ní dúdú tó dá wa ní ìran Yorùbá a lè sọ pé ọlọ́run ò mọ̀ nǹkan tó ń ṣe ẹ jẹ́ ká máa nífẹ̀ẹ́ àṣà àti ṣe wa ẹ má jẹ́ nítorí pé a fẹ́ proof point gba èmi pure Muslim ni mí pure Christian ni mí aláàtọ̀ a máa kọlu ọ̀hún not pé àti ẹ̀ ń kọlu ọ̀hún oníṣẹ̀ṣe but a máa kọlu a máa deteriorate a máa tẹ́ńbẹ́lú ẹ̀yà dúdú torọ́ ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ni ìran ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ní ẹ̀yà àti ìran nítorí a fẹ́ gbé ẹ̀sìn wa lórí in most times a máa ń lo ẹ̀yà wa ní pópó ẹ jẹ́ ká ní àkíyèsí. Ó dàbí ọ̀rọ̀ kan tí máa ń sọ ní English ni mi ò mọ bí ṣe máa sọ ní Yorùbá tó máa lè yé wa dáadáa àmọ́ ẹ jẹ́ kí n sọ ní English mo máa ní wípé a country whose their culture is tied to their religion they are difficult to manipulate. So tí ẹ bá wò fún àpẹẹrẹ àwọn China àwọn India àwọn Jew especially irú India ẹ mọ̀ pé British tó colonize wa ló colonize àwọn náà but ẹ lè rí traces of British nínú culture wọn nínú religion wọn because wọ́n ní religion tó jẹ́ Hindu and wọ́n dẹ̀ ń pàtẹ òun ló ń ṣe Muslim náà wà nù wọn Christian wà nù wọn but àti Christian wọn àti Muslim wọn culture wọn gbogbo kìíní yẹn ó stay tí o ìyẹn rí pé àwọn òyìnbó bìrìtìkó wọn lè manipulate wọn and these guys they are great best doctor lágbàáyé ọ̀dọ̀ wọn lè máa wá sí so ẹ jẹ́ ká máa rántí ọ̀hún kìíní pé ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ní culture àti àṣà ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ má jẹ́ ká máa dà papọ̀ ẹ má jẹ́ nítorí pé a fẹ́ proof point a ní láti máa lo ẹ̀sìn ẹ̀yà wa ní pọ́npọ́ tẹ́yin bá jẹ́ Christian tèmi bá jẹ́ Muslim tọ́nà kan bá jẹ́ oníṣẹ̀ṣe a lè jọ ṣe ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ àmọ́ ẹ̀yà pa gbogbo wa papọ̀ so nítorí àwa jẹ́ Christian àwa fẹ́ pẹ́ ẹ̀yà Yorùbá
àbí nítorí a jẹ́ Muslim a fẹ́ pa ẹ̀yà Yorùbá. So Christian tó fẹ́ pa ẹ̀yà Yorùbá, Muslim lè jáde pé má pa ẹ̀yà tiwa torí pé o fẹ́ promote ẹ̀sìn. Muslim tó fẹ́ pa ẹ̀yà Yorùbá, Christian lè jáde pé má pa ẹ̀yà àti ìran àtàṣà wa torí o fẹ́ promote ẹ̀sìn, torí kò síbòmí tá fẹ́ lọ. Bẹ́ẹ̀ náà ni babaláwo tó fẹ́ enforce tradition lé wa lórí. So àwọn Muslim àti Christian náà lè jáde pé ṣe ẹ̀sìn, fi culture àti àṣà àti ṣe ó pa gbogbo àwa Yorùbá pọ̀ kó mẹ́sì tí a bá ń ṣe. So ẹ jẹ́ ká treat ẹ̀sìn individually, but àṣà àti ṣe wa ìyẹn ló pa gbogbo wa papọ̀. Èyí lọ̀rọ̀ ìyànjú tí mo ní kí n wá sọ fún wa lọ́jọ́ tòní. Ọlọ́run á wà pẹ̀lú wa. Ẹ jọ̀ọ́ ẹ follow mi lórí social media handle mi Ìjẹ́ Ọmọlúwàbí lórí Facebook, YouTube, TikTok àti Instagram. Ẹ ṣé.